Mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olóòtọ́ ní Nàìjíríà àti lókè òkun. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, a kú àjòtájọ rẹ̀ lẹ́ẹ̀kan. Ẹnìkan ló béèrè question kan lọ́wọ́ mi. Question tẹni ẹ̀ dẹ̀ béèrè ó máa wúlò fún mi àti ẹ̀. Gbìyànjú kó share rẹ̀ kí wọ́n náà lè bá ṣe jàǹfààní ẹ̀, káwọn ẹbí àtàrà rẹ̀ náà lè bá ṣe jàǹfààní ẹ̀. Kí ni ìbéèrè tẹni ẹ̀ béèrè? Wọ́n ní Ifá Olóòtọ́, wọ́n ní ká padà wá sílé. Ọ̀tún sọ pé ká padà wá sílé. Òsì náà sọ pé ká padà wá sílé. Kúkúrú àti gígùn sọ pé ká padà wá sílé. Wọ́n ní tí ewúrẹ́ bá jẹ lọ á padà wá lé, tí àgùntàn náà bá jẹ lọ á padà wá sílé. Wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ, pé ká má gbàgbé orísun wa. Ifá Olóòtọ́, tá bá padà délé kí ni nǹkan àkọ́kọ́ tá a máa ṣe? Inú mi dùn fún ìbéèrè yẹn gan. Ẹ̀yin olólùfẹ́ mi, àwa tá a bá mọ̀ pa ń padà bọ̀ wá sílé láti wá jókòó ti nǹkan tá àwọn bàbá wa fi sílẹ̀, tá a fẹ́ kí iṣẹ́ ìlàkàkà àwọn bàbá wa tá a fẹ́ kó bàjẹ́, torí pé àwa náà ò fẹ́ kí iṣẹ́ táwa náà ṣe kó bàjẹ́ la ṣe fẹ́ padà wá sílé. Nǹkan àkọ́kọ́ fún wa ni ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́. Ẹni ẹ̀ wá ní lẹ́yìn ẹ̀kọ́ kí tún ni, mo tún ní ẹ̀kọ́ náà tún ni. Ẹ jẹ́ kí n là kó yé wa pé o sọ pé òun padà bọ̀ wá sílé. Nǹkan àkọ́kọ́ fún ẹ̀kọ́ ni kó lọ ṣètẹ̀fá o àbí kó lọ ṣèdóṣù o. Mi sọ pé kó má dòṣù o, mi dẹ̀ sọ pé kó má tẹ̀fá o, mi dẹ̀ sọ pé àtọ́ yẹ pé ìyẹn la kọ́kọ́ fi ṣe àkọ́kọ́. Mi sọ pé nǹkan tá a ṣe ò dáa, ṣùgbọ́n tó lè jẹ́ kí Ifá tó tẹ̀ àti òṣòrìṣà tó dá tó lè jẹ́ kó wúlò fún ẹ, òun ni pé kó kọ́kọ́ ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ ni pàtàkì o. Bẹ́ẹ̀ ni Ifá tó ní tó bá gbọ́fá bí ara wájú, tó bá gbọ́ òògùn bí ọ̀sán ìmúyàwé, a kì í bá gbàlagbà jìjàdùn èrò kó fi Ifá àbúlẹ̀ hàn ni. Adúbá fún Ifá ni mo wá kọ́, Ifá ni kẹ́ ẹ kọ́ mi, tẹ́ ẹ bá kọ́ mi ní Ifá máa là má dàbí ọba. Òṣòrìṣà tó dá, ìtẹ̀fá tó tẹ̀, pàtàkì kan tó ga jù ńbẹ̀ tí wọ́n ṣe fún ọ ni pé wàá mọ èèwọ̀. Bẹ́ẹ̀ ni wàá mọ èèwọ̀, torí pé èèwọ̀ wà nínú nǹkan tó ń da ayé ẹ̀dá láàmú, ṣùgbọ́n tí ó jẹ́ kó rí èèwọ̀ yẹn lò, ní tí ó jẹ́ kó mọ̀ túmọ̀ òṣòrìṣà tó dá, ìtẹ̀fá tó ṣe ni kó ní ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni ṣé rí ilé tá ń bọ̀ ó dàbí building náà ni. Oníkálukú ni yóò ní bedroom titi ẹ̀, oníkálukú ni yóò ní living room ẹ̀. Tó bá di ní alẹ́ ṣé mọ̀ pé oníkálukú máa gba bedroom ẹ̀ ló máa lọ sùn. Ìwọ tó bá wá mọ bedroom tó fẹ́ lọ wá padà sùn ta ni, kó má bàa padà wá sùn ta gbẹ̀yìn nílé tó wá. Òun ló ṣe gbọ́dọ̀ ní ẹ̀kọ́. Kí ni pàtàkì ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ gangan? Ẹ̀kọ́ yìí ló máa jẹ́ kó mọ̀ nípa nǹkan tó gbé lọ́wọ́ gangan. Tí àwọn ìbéèrè àtàwọn ìpèníjà kan bá dé, ẹ̀kọ́ tó kọ́ yìí ni ó jẹ́ kó lè dojúkọ, ẹ̀kọ́ yìí ni ó jẹ́ kó lè borí rẹ̀. Ẹ̀kọ́ tó kọ́ yìí ni ó jẹ́ kó mọ̀ nípa nǹkan tó gbé lọ́wọ́. Bí àwọn ẹ̀kọ́ wo kò ń ṣe ẹ̀kọ́ rẹpẹtẹ. A sọ pé kó kẹ́kọ̀ọ́ kó di babaláwo, a ní kó kẹ́kọ̀ọ́ kó di ìyá lórìṣà, ṣùgbọ́n láti lè ṣe ń tà ń pè ní communication láàrin ìwọ àti tó jẹ́ òrìṣà orí rẹ, láàrin ìwọ àti àwọn alálẹ̀ rẹ, nítorí pé èdè ni o. Tó bá mọ èdè ọ̀pẹ, tó mọ èdè táwọn rúmọlẹ̀ rẹ ń sọ lẹ́nu, yóò ṣòro fún láti bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bí àpẹẹrẹ nísìnyí, bàbá tó jẹ́ pé Yorùbá nìkan ló gbọ́, tọ́mẹ̀ wá ń sọ Arabic sí àbí ọmọ ń sọ pidgins àbí ọmọ ń sọ Spanish sí, bàbá yìí ò ní gbọ́ nǹkan tó ń sọ. So nígbà tó bá ní ẹ̀kọ́, àwọn báwo ló ṣe fẹ́ kí àwọn òrìṣàlẹ̀ rẹ? Ṣé Ifá ni? Ifá ò la fẹ́ kí láti fi jẹ́ kí spirit Ifá kó manifest nínú ayé èèyàn. Báwo la ṣe ń bá Ṣàngó sọ̀rọ̀? Báwo la ṣe ń bá Ọbàtálá sọ̀rọ̀? Ẹ̀kọ́ tá à ń sọ yìí, ẹ̀kọ́ Ifá ń bẹ níbẹ̀. Ẹ̀kọ́ àwọn òrìṣà tó bá jẹ́ òrìṣà orí rẹ, òrìṣà lé yín ń bẹ níbẹ̀. Nínú pàtàkì kó kẹ́kọ̀ọ́ náà ló tún mọ òrìṣà ó gẹ́gẹ́ ló jẹ́ òrìṣà lé wa, so that o ò ní lọ mọ bàbá oníbàbá. Wọ́n ní àlè mọ̀ pọ̀n bí ọlọ́mọ. Ìwọ tó bá yẹ pé Ọ̀ṣun lòrìṣà lé yín, ẹ̀kọ́ tó bá kọ́ yìí náà ni ó jẹ́ kó mọ̀ pé kó lọ sọ́dọ̀ Ọ̀ṣun. Ìwọ tó bá yẹ pé Ọbàtálá ni, ẹ̀kọ́ yìí náà ni ó jẹ́ kó mọ̀ pé jẹ́ kí n lọ sọ́dọ̀ Ọbàtálá. Kí ni tí Ọbàtálá fẹ́ ká ṣe? Kí nìkan tí ò fẹ́ ká ṣe? Ìwọ tó bá jẹ́ ọmọ Ifá, kí nìkan tí Ifá fẹ́ ká ṣe? Kí nìkan tí Ifá ò fẹ́ ká ṣe? So ẹ jẹ́ ká gbìyànjú ká kọ́ nǹkan tó ń pè ní basic nípa ilé tá ń bọ̀ wá, nípa àwọn òrìṣà wa, nípa àwọn rúmọlẹ̀ wa. Tá a bá kọ́ eléyìí, tí ìdojúkọ bá fẹ́ dé, tí ìpèníjà bá fẹ́ dé, ẹ̀kọ́ tá a kọ́ yìí ni ó jẹ́ ká lè borí ìpèníjà yẹn. Lẹ́yìn tá a bá ti wá kẹ́kọ̀ọ́ tán, àwa lè ṣèdóṣù, àwa lè ṣètẹ̀fá. Ìgbà yẹn lẹ́wàá rí wípé ẹni tó tẹ̀fá á mọ bó ṣe yẹ kó bá Fá rẹ̀ sọ̀rọ̀, á mọ báwo la ṣe ń ṣe wúri òwúrọ̀, báwo la ṣe ń ṣe ọ̀sẹ̀, ìgbà tó bá yẹ ká ṣe ọdún, báwo ló ṣe yẹ ká ṣe. Ẹni tó dóṣù òrìṣà á mọ báwo ló ṣe yẹ kóun bá òrìṣà òun sọ̀rọ̀, báwo ló yẹ kóun bá àwọn rúmọlẹ̀ òun sọ̀rọ̀. Ifá tó ní abẹ ní bẹ̀rẹ̀ olú, àtẹ́lẹsẹ̀ ní bẹ̀nà wò, bèbèdí ní bẹ kíjìpá. Adífá fún Ọ̀rúnmìlà bá lọ sógun Olújẹ́bí òun ẹ̀ràn jẹjẹ. Ọ̀rúnmìlà ní tí eléégún bá jí láàárọ̀ kùtùkùtù kó lọ sí ìdí egúngún kó rawọ́ ẹ̀ràn jẹjẹ, yóò bàrẹ̀ ní ìdí egúngún. Tí olóòṣà náà bá jí láàárọ̀ kùtùkùtù kó lọ sí ìdí òrìṣà rẹ̀ kó rawọ́ ẹ̀ràn jẹjẹ, yóò bàrẹ̀ ní ìdí òrìṣà. Ọ̀rúnmìlà ní tí onífá náà bá jí láàárọ̀ kùtùkùtù kó lọ sí ìdí òkè ìpọ́rí rẹ̀ kó rawọ́ ẹ̀ràn jẹjẹ. Ifá mi ẹsẹ̀fẹ̀, Ifá mi àṣẹ̀fẹ̀, ọlọ́mọ ẹ̀ràn jẹjẹ. Wọ́n ló ní ó bàrẹ̀ náà ní ìdí òkè ìpọ́rí rẹ̀. Ìwọ tó jẹ́ eléégún tó mọ bó ṣe fẹ́ rawọ́ rasẹ̀ ní ìdí egúngún rẹ̀, báwo ló ṣe fẹ́ ríre? Ìwọ tó jí olórìṣà
tó mọ báwo ló ṣe kó ráwọ́ra sẹ́ńdí òrìṣà rẹ báwo ló ṣe fẹ́ ríre ìwọ tó jẹ́ onífá tó tẹ fá tán tó kàn abandon fà rẹ kalẹ̀ mi ní kò dá ká gbé fásọ́dọ̀ olúwo wa mi ní kò dá ká gbé fásọ́dọ̀ bàbá wa àti ìyá wa ṣùgbọ́n ṣe mọ̀ wípé ifá tó ní àdàbà ṣùṣù àwọn lòdì àjíríkin dúró fún àwọn lòdì àjíríkin wọn ní tán bá ti jí kán máa fojú ba kí wọn ifá tó sọ pé tá a bá ti jí láàárọ̀ ká fojú ba fá wa ó mọ nǹkan tó ń sọ torí pé àwọn èèyàn ò ní ẹ̀kọ́ tó tó náà lẹ́sẹ̀ rí i pé èèyàn àtẹ̀fá a ní ẹ sábà ń gbé pamọ́ ẹ sábà gbé síbì kan ó mọ̀ wípé ẹnu ẹni la fi ń sọ màá jẹ ẹnu ẹni ló sọ pé mi ò jẹ mọ́ tó bá fẹ́ bá fà rẹ sọ̀rọ̀ ó mọ̀ bó ṣe bá a sọ nípa ẹ̀kọ́ tó bá kọ́ náà ni fún díẹ̀ àwa tá a bá padà wá sílé ohun tó ṣe pàtàkì fún wa náà ni wípé ẹ jẹ́ ká wá ẹ̀kọ́ ṣe pàtàkì o ẹ̀kọ́ ṣe kókó o ẹ̀kọ́ gangan ni ò ní jẹ́ kán lè kóyún ẹni kéré ẹ̀kọ́ gangan ni ò ní jẹ́ ká padà dẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni àdánù pẹ̀lú létà wa tẹ́ bá ti wo fídíò yìí ẹ bá mi share rẹ̀.